ẹ̀san ọlọ́dọ̀wọ́ ẹni kọ̀ọ̀kan wá. Ẹ jẹ́ ká páyà Ọlọ́run nípa pàápàá ìpáyà Ọlọ́run, kí a túbà lọ sọ́dọ̀ Ọlọ́run nípa pàá túbà. Ilẹ̀ bá ti mọ́, tílẹ̀ bá ti ń ṣú, àsìkò tí a kò láyé olọ náà nìyẹn. A ń bẹ̀ẹ́nú àwọn adájọ́ kíjímà ní ìjẹjọ́ tí wọ́n sì láyé má lé ní abẹ́lọ́ọ̀bá Allah, gbogbo àwọn ọmọ ìyá wa, àwọn mùsùlùmí tí a ti lọ bá ní forí bá ní kan bá ní gẹ̀ wọ́n. Àwọn náà wá sẹ́kù lọ́lọ́mọ́ ti mú akú ń bẹ báyìí, a ń bẹ̀ẹ́ ni ìkásí dáadáa sí yóò tọ́bà wá kú ń bẹ́ ìjẹ́kátán sórí dáadáa mọ́sá ìsìnbẹ̀ fún Ọlọ́run. Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí a bá wà lórí mímbàrí a máa ń sọ àwọn tó ń ṣẹlẹ̀ àgàgà ọ̀rọ̀ tí ó ga jùlọ nígbésí ayé àwa mùsùlùmí ní ọ̀nà ni qadiyatu Filastin, ọ̀rọ̀ Filastin, qadiyatu Masjid al-Aqsa, ọ̀rọ̀ Masjid al-Aqsa, qadiyatu al-Qudus, ọ̀rọ̀ Qudus. Gbogbo tí a bá ń sọ̀rọ̀ yìí, tí a bá ń sọ̀rọ̀ Filastin, ó kó sínú ọ̀rọ̀ Masjid al-Aqsa, masáàsì kẹta wa mùsùlùmí, ó kó sínú al-Qudus, ààyè mímọ́ olílàndì tí ń bẹ nílùú yìí. Kájẹ̀ tó wá sọ̀rọ̀ àwọn aráàlú, àwọn ọmọ ìyá wa al-Filastiniyun tí a jọmọ Filastin, tó yẹ pé ọ̀gọ̀rọ̀ wọn hum muslimun, musulmi ni wọ́n. láti mọ̀ yí pé ọlọ́ni innamal mu'minuna ikhwa, pọ́n mùmínì ọmọ ya kan náà ni wọ́n. àbí Ọlọ́run bá wà Allah, Ọlọ́run bàbá ni dó tí wọn, ó sì má fi àwa náà lẹ̀. a rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní 7 October 2023 ní 7 October oṣù dáwà nú ẹ̀yí lọ́wọ́lọ́wọ́ yìí, nígbà tó di on the 7 iná ló pé ọdún méjì gbáko tí ìṣẹ̀lẹ̀ tó di ogun láàrin àwọn ajẹjẹgbára àwọn ọmọ ìyá wa tí ń bẹ ní ìlú kan tí ń pè ní Gaza nínú àwọn ìlú Filastin. Gaza ìlú kan ní gẹ́sì gbogbo Filastin. Wíwátá ń sọ Èkó nínú Nigeria, tá ń sọ Abuja, tá ń sọ Kano, tá ń sọ Enugu ìlú Nigeria. Bẹ́ẹ̀ náà Gaza jẹ́ Madinatun min mudun Filastin, ìlú kan nínú àwọn ìlú nílẹ̀ Filastin. Táwa náà sí wàhálà tó wà ń bẹ bó ṣe nípa tó, ṣùgbọ́n láìpẹ́ níbi oṣù kan sẹ́yìn, olórí Amẹ́ríkà tá ń pè ní Trump, the president olórí Amẹ́ríkà yìí, ó gbégbèsẹ̀ pé kí wọ́n jogun dúró. Gbogbo agbára tó ní iná ló ń lò tó fi kọ fótọ̀ plan tí bá fẹ́ dógun ìdúró, tí ọ̀pọ̀lọpọ̀ náà mà à ń gbọ́ inú ròyìn, à ń wo inú social media, tí a padà dá ogun náà dúró ní 9 October 2025 tàwà ń bẹ̀. Iná ni a ní kí wọ́n stop ogun pẹ̀lú àwọn conditions, pẹ̀lú àwọn ìpinnu lábala kìíní lábala kejì.
àwọn tá ń pè ní Hamas àtàwọn ẹlẹgbẹ́ wọn àwọn alárajàgbára Netanyahu lórí Israel labala lẹ́ẹ̀kejì wọ́n ṣòfin fàpàlà kẹ́ni wọ́n ṣòfin lákejì especially nígbàtí ìṣẹ̀lẹ̀ àwọn kan ń bẹ ọmọ Israel ni wọ́n tàbí ń gbé Israel tí àwọn Hamas rí kó sọ́dọ̀ wọn ní Gaza àwọn kan ń bẹ inú ọmọ Palestine tí a ń bẹ ní Gaza àtàwọn ìlúmí tí àwọn ṣe náà kó wọn sí ọ̀dọ̀ nínú òfin ní pàṣípààrọ̀ ẹ kò yẹ bá ilẹ̀ ọ̀nà kò yẹ bá ilẹ̀ kò ní sógun má òdòdó ṣùgbọ́n gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé Yahudi àwọn Júù Ọlọ́run ròyìn wọn náà Al-Qur'an Karim inú ròyìn wọn ni pé wọn kìí tẹ̀lé àdéhùn kò sí gbá ti jàmbá Ọlọ́run bá wọn ẹni bá ti jàmbá Ọlọ́run kò jẹ́ tó lè jàmbá ọba tó dá fún àpẹẹrẹ inú Suratu Ma'idah Quran chapter 5 ayah 13 tẹ́nà bá dílẹ̀ lọ́ka ọ̀rọ̀ Ọlọ́run bá ń sọ ń bí Ọlọ́run fabima naqdihim mithaqahum Ọlọ́run nínú àwọn àwà tí àwọn Yahudi hù àgàgà àwọn tí a ń jẹ́ ọmọ lẹ́yìn àti àwọn wà láyé Ànábì wa Musa o náà ni kí a máa yẹ àdéhùn ọládàmá wọn wọ́n tó rí díẹ̀ la'annahum láfi sẹ́bílé wọn torí ẹ̀ láwọn lọ́ fi gégùn lé wọn lórí pé magdubi alayhi ni wọ́n ẹni lọ ń bínú sí ni wọ́n torí pé máa ń jẹ́ àdéhùn ẹ̀rì wajayna qulubahum qasiyah ọlọ́lá tó wá sí ọkàn wọn ní ọkàn oró ọkàn tí ó ṣàánú ń bẹ bẹ́ẹ̀ bá ti ẹ̀mọ́ gbogbo ẹ̀ ń bá rí bí wọ́n ṣe sọ ìlú Gásàdà bí wọ́n ṣe ń pọmọdé tí a ń pa àgbàlagbà tí a ń pa obìnrin ẹ mọ̀ pé kò ṣàánú Ọlọ́run àwàlá sí ọkàn wọn ní ọkàn oró ẹ̀rì Allahu Akbar wajayna qulubahum qasiyah Ọlọ́run ni a sí ọkàn tó lé ọkàn tí ó ṣàánú ń bẹ èyí lè láàánú kí a máa ṣe káńsẹ́ ṣe ẹ̀rì Ọlọ́run á sọ lọ bẹ́ẹ̀ lẹ́yìn náà oníwàhálà ni wọ́n gbogbo ìgbà ní ma ń dá wàhálà ilẹ̀ nínú Suratu Ma'idah iná láyà 65 a 64 Ọlọ́run ní kullama awqadu an-nara lil harbi Ọlọ́run gbogbo ìgbà láwọn Yahudi máa dáná ogun gbogbo ẹ̀nà máa dáná ogun bí wọ́n bá bẹ́lẹ̀ ìjà lédè látọ̀lá ìlú wọ́n bá jà oúnjẹ bá wá dáná ogun náà àti fáhà Allah wọn náà bá máa ń paná ogun yẹn bọ́ bá jà lọ wọ́n forí ẹ̀ tẹ̀sí kanáà wẹ̀sọ́nà fil ardi fasada Ọlọ́run ní wọ́n á tún jẹ́ tí máa ń bọ orí ilẹ̀ ayé jẹ́ tí a bá ń pẹ́ta lọ dáran orí ayé àwọn náà lọ dáran tó pọ̀jù wallahu la yuhibbul mufsidin Ọlọ́run ló ní bàjẹ́ ni wọ́n ò nífẹ̀ẹ́ oníbàjẹ́ ẹ̀rẹ̀ gbogbo májẹ̀mú tí wọ́n ní wọ́n ṣe pátá òun náà ni wọ́n àtẹ̀lé wọ́n ni wọ́n dógún wọ́n tó ń pa àwọn ẹ̀dí mùsùlùmí báyìí sọ̀rọ̀ ní típa ayé ọ̀ka wọn mọ́ ipa àgbáyé ọ̀ka wọn mọ́ torí díẹ̀ ní àwọn tí wọ́n ń bá fà náà àwọn náà mọ̀ wọ́n ní gbogbo àdéhùn táwọn ń ṣe pẹ̀lú wọn má sọ mí lẹ́nu ni àwọn fẹ́ káyé tún mọ̀ wọ́n sí ní
Ọlọ́run bá ti tú àṣírí wọn tẹ́lẹ̀, ìṣẹ̀lẹ̀ tó wá ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ tó wá ń fi hàn sí àsìbáwọn ẹni ìṣerére lẹ́fì pẹ́lẹ́ ní ayé kọ́ ìsúnmọ́ pátápátá, ayé ètò ní ọkọ̀ ìsúnmọ́ pátápátá, ayé ìṣẹ̀ tó mọ̀ wọn sí ni àṣìbẹ́sẹ̀ burú tó rẹ̀. Torí díẹ̀ ni àwọn àfẹ́sìn iná fi sọ fún àwọn ọmọ ìyá wa ọmọ Palestine àgà àwọn Hamas pé kí wọ́n mọ̀ pé ewu ń bọ̀, ewu sì ń bẹ, wọ́n ní ewu ń bẹ tí wọ́n gbọ́dọ̀ máa retí. Wọ́n lákọ̀ọ́kọ́ khataru tajdid Netanyahu harbal ibada, wọ́n ní gbọ́dọ̀ mọ̀ yí pé danger mi ní pé tó bá ti rí àwọn èèyàn rẹ̀ gbà tán yó bẹ̀rẹ̀ ogun. Ẹ̀nà ìsinmi kódà kò tí gbà wọ́n tán, àwọn alàyè ló sì gbà, òkú ló ń fẹ́ gbà, ó tún bẹ̀rẹ̀ ogun tó ń pa àwọn èèyàn. Wọ́n ti sọ yẹn lẹ̀ kẹ́ má fọkàn balẹ̀. Àwọn náà fọkàn balẹ̀, àwọn náà wọ́n túrálẹ̀. Wọ́n lẹ́yìn náà nínú àdéhùn o náà ni pé fún 24 hours lójoojúmọ́ ní kí ọkọ̀ oúnjẹ kó máa wọlé, kódà wọ́n sọ yẹ tírélà tó yẹ kó máa wọlé lójúmọ́. Nísìn kò tó di bọ́dà òjò wọlé mọ́, wọ́n léwu kanù. Gbogbo jẹ́ sọ́lẹ̀ fún ọ̀nà ewu ni, ẹ̀tàn ni, òfin jẹ́ àjọ àgírí lórí ní Egypt tó yí pé Kọ́tọ̀rù ń bẹ́ẹ̀mẹ́, Egypt ń bẹ́ẹ̀mẹ́, Turkey ń bẹ́ẹ̀mẹ́, àwọn Palestine ń bẹ́ẹ̀mẹ́, àwọn Israel náà bẹ́ẹ̀mẹ́, America ń bẹ́ẹ̀mẹ́. Gbogbo jẹ́ àjọ tó bọ̀ wélé lórí nù tí a sì kásítà ojú oúnjẹ wọlé. Ewu kan ni wọ́n tó pé yí máa fi ọpọlọ àwọn èèyàn ṣeré ni. Wọ́n nú ewu míì o náà tó ní wípé tí a gbọ́dọ̀ máa retí irú sédé tó ṣe máa wọn ará Gaza tí nǹkan kan wọlé síbẹ̀ kí a tó retí tó tó lè jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ilé o náà ni wọ́n fi fún wọn ní ìmọ̀ràn, àwọn náà sì dúró tó ti bẹ́ àgbọ̀ dákẹ́ àdúrà wa ká máa bẹ́ lọ́n fún wọn. Èsì gbogbo ogun ò tí ìtàn o, èyí tí ó fẹ́ pa wọ́n run yìí ni wọ́n bù tútù sí. Ogun ò tí ìtàn, níjọ́ ogun tó lè tàn níjọ́ táwọn ọmọ láti ń bá liberate, tí a ń bá ní freedom tán náà lélo ti wọn, tí àjòjì fi ìlú wọn lẹ̀ fún wọn, tàbí pé ìpín àbòsí tí àwọn àgbáyé pín ní 1948 tí a bá lè dá Ísírẹ́lì padà síbẹ̀ ìlókù. Ìyẹn ló kéré jù mọ́nísìn. Kódà inú tí a tó ń fà lọ́nà sí pé West Bank níbi tí àwọn Mahmoud Abbas wà, òun fẹ́ claim ẹ̀pọ̀ mọ́ ilẹ̀ Israel. Gbogbo àgbáyé náà tó pariwo ọ̀rọ̀ anámọ́sí báyìí sọ àbòsí ni. Àbẹ̀ọlọ́run bọba alékọ́lá ọba tó gbóná lọ́dá gbogbo ọmọ ẹ̀dẹ́yàn, gbogbo àwọn alágbára ilé ayé tí a ń fi aburú bá àwọn èèyàn lò, àbẹ̀ọlọ́run bá gbogbo tí ọba tó sí wọn kọ́lọ̀ bá ní fi fún wọn. Àwátá wá jọ́lẹ̀ rí Ọlọ́run mọ́sẹ̀ mú wá kó ní oko ọlẹ́ sọ́nà dálágbára. Gbogbo wọn tí wọ́n ti wá bá ìṣẹ̀lẹ̀ yìí lọ́ba ní foríjì wọn, wọ́n tí wọ́n gbé bá ní fún alálàáfíà, wọ́n tí wọ́n wà nínú fòyà pẹ̀fẹ́ lọ́kànbalẹ̀. Àwa náà wá rí fẹ́ lọ́kànbalẹ̀ nínú ilé wa, fẹ́ lọ́kànbalẹ̀ nínú ilé iṣẹ́ wa, fẹ́ lọ́kànbalẹ̀ ilé ìjọsìn wa, fẹ́ lọ́kànbalẹ̀ nínú ìlú wa lórílẹ̀-èdè wa. Ìjọba wa, ìjọba àpapọ̀ bá ní dúró bá ní wà pẹ̀lú wọn, ìjọba state bá ní kún wọn ní ọwọ́, ìjọba àbílẹ̀ bá ní wà pẹ̀lú wọn, gbọ́ àwọn afáwà káàkiri bá ní dúró tí wọ́n, gbọ́ àwọn ẹgbẹ́ Islam, ẹgbẹ́ ọkùnrin, ẹgbẹ́ obìnrin, ẹgbẹ́ ọmọdé, ẹgbẹ́ àgbàlagbà bá ní dúró tí wọ́n lọ́hùn ọlọ́tún lọ́dọ̀ Ọlọ́run. Mọ́sálásí wa iná mọ́sálásí dúró tí wọ́n. Rabbana atina fid dunya hasanatan
wa fil akhirati hasanatan wa qina adhaban nar. الله أكبر الله